Ìtàn tó bí àfikún ọmọ apajá fún wọn ráwọ nínú oríkì Olúòjé. Gẹ́gẹ́ bí ìtàn àtẹnudẹ́nu ṣe fìdí ẹ̀ múlẹ̀, láyé àtijọ́, láyé Mèsí Àpèjoyè tó jẹ́ ọ̀kan lára àwọn baba ńlá ìran Olúòjé, òun ló règbú ọdẹ. Ṣé ẹ mọ̀ pé ọdẹ ó jẹ́ iṣẹ́ pàtàkì tí àwọn akọni tí wọ́n máa ń ṣe láwùjọ Yorùbá. Láyé Mèsí Àpèjoyè sì ní ajá tí máa ń mú roko ọdẹ. Ní gbogbo ìgbà tó bá ti ń règbẹ́ ọdẹ yìí, tòun tajá rẹ̀ ni wọ́n jọ lọ. Ó wá lọ oko ọdẹ lọ́jọ́ kan. Ọjọ́ oṣù kìíní lọ, oṣù kejì lọ, òṣùpá ń di bíi 5. Wọn ò gbọ́ jẹ́ láyé Mèsí Àpèjoyè. Wọ́n wá wò pé kí ló ṣẹlẹ̀, kì í pẹ́ lóko tó bẹ́ẹ̀. Orí ìrònú bó là á ṣe wà, níbo ló gbà ni wọ́n wà, tí ajá láyé Mèsí Àpèjoyè fi sáré bálabàlà wọ̀lú. Ajá yìí sá ń gbọ̀n. Àwọn tí wọ́n jẹ́ akọni ara ti fún wọn pé ajá tó sáré wá láìrólówó ẹ̀ yìí, oníṣẹ́ tó wá jẹ́. Ìsáré ajá yìí lámì. Wọ́n bá gbéra, wọ́n tẹ̀lé ajá yìí. Wọ́n rìn nígbẹ̀yìn nígbà òde àárín kan wọ́n bẹ̀rẹ̀ sí ní gbóòórùn. Wọ́n wò pé irú òórùn wo rèé. Wọ́n ṣà ń tẹ̀lé ajá yìí. Nígbà wọ́n dé àárín gbùngbùn igbó níbi tájá mú ti dúró, wọ́n rí i wípé láyé Mèsí Àpèjoyè òun ló ti kú sínú igbó. Wọ́n wá wò pé akọni ò gbọ́dọ̀ súngbó. Bó là á ṣe wá gbé e padà sí àárín ìlú. Wọ́n ṣakitiyan láti gbé gbogbo ìgbìyànjú wọn pàbó ló ń já sí, torí ó ti pẹ́ ńlẹ̀, ó ti rin, wọn ò rí gbé. Wọ́n wá wò pé bó làwọn ó ṣe gbé. Ẹnìkan nu wọn wá ní, a nílò awọ kan tá a kó in tó kù ńlẹ̀ yìí sí, tá a fi lè palẹ̀mọ́ rẹ̀ láti fi gbé délé. Ní ẹ bá mú ajá tó wá pè wọ́n lé, wọ́n bá yànké rẹ̀, wọ́n pajá yìí. Wọ́n wá mú awọ ajá ọ̀hún, wọ́n tẹ́, wọ́n kó ètí ẹ̀ rí lára láyé Mèsí Àpèjoyè, wọ́n fà sí inú awọ ajá yìí. Wọ́n bá gbé e. Ìgbà náà ni wọ́n tó wá rí òkú láyé Mèsí, ni wọ́n tó rí gbé. Wọ́n wá wò wípé ajá tó wá pè wọ́n lé, tí wọ́n èèmọ̀ ibi tí baba ńlá wọn wà yìí, kò yẹ ká gbàgbé ẹ̀. Torí bájá ò bá wálé, wọn ò ní rí láyé Mèsí. Bí wọn ò bá sì rí láyé Mèsí, kò sí bí wọn ó ṣe bí baba ńlá wọn gbé padà wọ̀lú láti sí nísìn ẹ̀yẹ tá a sin akọni. Ni wọ́n fi wá fikún òkì wọn gẹ́gẹ́ bí ọmọ apajá fún wọn rán awọ. Ajá tí wọ́n pa lọ́jọ́ sí, òun ni wọ́n èsì awọ tí wọ́n gbé baba ńlá wọn padà wọ̀lú.